Jesus is asking you this question. Olúwa ń béèrè lọ́wọ́ wa. Mo fara mi fún ọ. Kí ni ìwọ ti ṣe fún mi? He's been keeping you, blessing you. Ó pa ẹ́ mọ́, ó ṣàánú fún ẹ, ó gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ti ń tọ́jú ẹ láti ìgbà èwe ẹ wá títí di ìsìn. Kí ló ti ṣe fọ́lọ́? Orin ẹni kí ló ṣe fún mi? Kí ni ìwọ ṣe fún mi? Mo fara mi fún ọ. Mo kú nítorí rẹ̀. Kí lè ra ọ padà. Kò lè jíde lókun. Mo fara mi fún ọ. Kí ìwọ ṣe fún mi. Listen. Mo fọjọ́ ayé mi ṣe wàhálà fún ọ. Kí ìwọ bá lè mọ àdúrà ayérayé. Mo lọ́gbọ́dún fún ọ. Ó lè ká fún mi. Jésù ń béèrè. Mo fara mi fún ọ. Mo kú nítorí rẹ. Jésù ń béèrè lọ́wọ́ èmi àti ìwọ. Kí ló ṣe fún mi? Ṣé o tiẹ̀ lè sọ fún àwọn èèyàn bí Jésù ṣe dára tó? Ìwọ kan jẹ́ onígbàgbọ́. O ò jẹ́ kí aláìgbàgbọ́ mọ̀ pé Jésù dùn. Mo fara mi fún ọ. Kí ló wá ti ṣe fún mi báyìí? This is what Jesus did. God did Jesus. Ilé tí bàbá mi àti tẹ́ ògo mi, mo fi sílẹ̀ wáyé, mo dá lárin kiri, mo filẹ̀ torí rẹ̀. What Jesus did. Mo jìyà pọ̀ fún ọ tí ẹnu kò lè sọ. Mo jìjàkadì ńlá torí ìgbàlà rẹ̀. Mo jìyà pọ̀ fún ọ. Jìyà fún mi. Jésù bí ọ tó lè jìyà fún Jésù rárá. Can you sacrifice for him? Can you go extra mile because of the gospel? Hey, tó tiẹ̀ lè sìn, tó tiẹ̀ lè sìn nínú ìjọ. Wà ní wọ́n ń dààmú mi jù. Wà ní mi ò lè gbàdúrà fún èèyàn kan. Wà ní mi lè tiẹ̀ preach gospel yìí. Kí ló lè ṣe fún Jésù? Oh, ẹni tó kú fún ọ. Listen. Mo mú ìgbàlà ńlá láti ilé bàbá mi wá láti fi fún ọ àti dáríjì. Mo mẹ́bù wá fún ọ. Kí ló mú wá fún mi? Jésù fi gbogbo rẹ̀ sílẹ̀ fún wa. Ó ń bi wá léèrè nípa orin kí ló lè fi lẹ̀ fún mi? Kí ló lè ṣe fún mi? Àyà, má lè kọjá. Olúwa ràn wá lọ́wọ́ to sacrifice for you. Láti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún.
nǹkan tí Jésù ń sọ rè ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Táyé sí wo ohun tọ̀run, mo fara mi fún ọ, sí fara rẹ fún mi. I sing it again. Fi ara rẹ fún mi, Jésù wí bẹ́ẹ̀. Fi ayé rẹ fún mi, díjú sí nǹkan táyé sí wo ohun tọ̀run, mo fara mi fún ọ, sí fara rẹ Jésù sọ fún ìyá àti bàbá kan, mo fara mi fún ọ, sí fara rẹ fún mi. Gba oore ọ̀fẹ́ láti fara rẹ fún right now. Gba oore ọ̀fẹ́. Gba oore ọ̀fẹ́ láti fi ara rẹ fún. Nígbà tí ìjì ń jà, nígbà tí ìjì bá ń fẹ́, when there is distraction, tí ayé ń fa ọ lọ́tùn lósì. Jésù ó ń sọ pé sí fara rẹ fún mi. Thank you, Jesus. Thank you, Jesus.